ERO OJA ọlọ́mọ. Ṣé kò bá mi rọ́mọ mi? Ìkan wẹ́rẹ́wẹ́rẹ́ là ń jẹ́ kí ìkan wàràwàrà. Láàmú ṣe ìkan akínlọ́jà ọmọ kékeré ọ̀rọ̀ akínlọ́jà ló ń Adélé ẹ̀yin lè bàjẹ́ gan o jọ tó rí Ọlọ́run bá sọ fún mi kí ni god tó ní ó wá bust mi ní kábà mi ṣé mi ò ń fún ẹ lówó ni kí ni nǹkan tó tún fẹ́. So oúnjẹ kó yé mi sí pé o mọ kankan pa ẹ báwo lèmi ṣe fẹ́ mọ̀ yẹn tó bá wá rí bẹ́ẹ̀ ẹ kì ẹ mu ẹ sà ẹ rọ bí ẹ̀kọ́ ni o ó dẹ̀ mọ̀ mí dáadáa Officer Délé ó mọ̀ mí gan o and I gave you 24 hours Officer Délé láti return àwọn ọmọ mi padà bí bẹ́ẹ̀ kọ́ ni máa fẹ̀mí àwọn ọmọ ẹ ṣòfò ó mọ̀ mí dáadáa o. Ó dàbọ̀. Wípé ẹsẹ̀ Ọlọ́run yọ mi orí ló kó mi yọ ńjọ́ yẹn gangan jẹ́ kó jókòó báyìí èmi dúró báyìí mo kọ́ dẹ̀ wípé ó yẹ kí n pọ̀ tára mi sílẹ̀ pé wọnú gbóṣùkútù yẹn nìyẹn máa wọnú gbóṣùkútù yẹn báyìí máa tajú kọ́ ṣe mo rọ́wọ́n èké yẹn lọ́kàn àwọn èké rè bàbá bọ́ọ̀rọ̀ gùnjà Ọlọ́run mú jẹgbó mọ́lẹ̀ ní kábà mi náà. wàláhì wọ́n gbé jẹgbó lọ. Bossman, I cause am now. If not because of you, Bossman, I for don't delete that man. Where they call Dele? Now you cause am now, Bossman. Gbàgbára lẹ ó wà lè ṣe bẹ́ẹ̀ yẹn tá a bá delete àwọn pípọ̀ yìí wúlò fún wa wọ́n wúlò fún wa nǹkan fún nìyẹn. àlàyé ẹ jẹ́ ká delete ẹ àwọn fífi wọn níwèé lórí wọn ṣòbúrú gan ẹ jẹ́ ká delete ẹ. Please let me think. Thank you. Jẹ́wọ́ fún mi kí ló mọ̀ nípa mọ́tò táwọn guys máa ń gbé wá fún ẹ láti pààrọ̀ ọ̀dára ẹ̀. Jẹ́wọ́. ẹ ṣe sùúrù ọlọ́pàá yìí mọ kankan pa rẹ̀. tó bá jẹ́wọ́ fún mi tó bá lè jẹ́wọ́ máa help ẹ. mo dára ẹ dákun ṣé ìwà mọ̀ ń pa rẹ̀ ìwà ní sàlàyé fún ládùúgbò ẹ ti ṣe lù mí tó láti jẹ́ ọmọdélé ayé tí ìjẹ́rú ìyàbá rí mo tiẹ̀ tó ọ̀gá yìí wọ́n sẹ́rì mi mọ́ kinní lẹ́ẹ̀kan ṣé bí bá mọ̀ kankan pa ṣé ní sọ èyí mọ̀ kankan ṣàánú mi. mo mọ̀ pé o fẹ́ jẹ́wọ́ tẹ̀mí bá mi. ṣùgbọ́n pọ́ ọwọ́ ti tẹ̀yàn kan nínú àwọn guys yìí Jẹ́gbó lórúkọ ẹ̀. jẹ́ kí lẹ pè. Jẹ́gbó. Jẹ́gbó. tó dẹ̀ máa ń gbé mọ́tò máa ń wá sọ́dọ̀ dára tó máa ń gbé mọ́tò wá. ẹ dákun ẹ ní ọwọ́ tẹ Jẹ́gbó. Jẹ́gbó lórúkọ ẹ̀. mo dára mo kẹ́ran àṣà mi ìlú ṣé wàhálà ti dé ẹ wò bí. sọ́rí tó bá jẹ́wọ́ fún mi màá fìbọn fọ́ ẹsẹ̀. ẹ má fọ ẹ ń ṣàlàyé gbogbo ẹ fún yẹn ẹ dákun torí Ọlọ́run. ok mo gbọ́. ntọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ ni pé pẹ́ńtà ní iṣẹ́ tí mo kọ́ láàárọ̀ ọjọ́ àfọmọ̀dáràn báyìí ta ló lè wọ́n bá sì ti gbé mọ́tò wá ní tilẹ̀ ń tọ́ lọ́hùn nígbà wọn kọ́ bẹ̀rẹ̀ náà mọ̀ kí wọ́n máa gba mọ́tò ní ọwọ́ àwọn èèyàn ni tèmi ni pé kí n họ ọ̀daràn rẹ̀ pò kí n bá họ pò kí n sì lẹ̀ mí gan iṣẹ́ tèmi ń ṣe nu. panel pita iṣẹ́ mi nù ẹsẹ̀ ẹjìrì lágbára ẹjìrì àwọn ọmọ yín. mo mọ̀ pé o lè jẹ́wọ́ wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ but mo ti padà ń jẹ́ tó bá tọ́ṣọ̀ ẹ̀ dáadáa ẹ má tọ́ṣọ̀ mi. táwọn boys mi bá tọ́ ẹ̀ṣọ́ dáadáa orí ẹ̀ máa pé. ẹ má jẹ́ wọ́n tọ́ṣọ̀ mi mọ́ ẹ wo mo ti ń ṣàlàyé fún yín. wọ́n náà wúra ẹ̀ náà wúra ẹ̀. yóò dáa fún yín ẹ̀yin kan ṣàánú mi yóò dáa fún yín. o ò dẹ̀ tí ì rí yà báyìí. ìlú mi gan ó lù mí gan. o ti rí yà. mo ti rí ẹ má tó jẹ́ rí kankan mọ́ ẹ ṣàánú. ọ̀gá ẹ dákun ọfà náà fi wọ̀n ẹ̀wọ̀n yé ibi tó fà bá dé ibẹ̀ lọ ní ẹ̀wọ̀n ó dé. mo dáná. so ìbẹ́tà kò jẹ́wọ́ fún mi. mo ti jẹ́wọ́ fún yín ẹ lóòótọ́ mo mọ Jẹ́gbó mo mọ Jẹ́gbó. mo Jẹ́gbó. bẹ́ẹ̀ ni mo mọ Jẹ́gbó. so báwo ló ṣe ń ṣiṣẹ́. wọ́n ń gbé mọ́tò wá lóòótọ́ mo sì ń bá wọn pààrọ̀ ọ̀dára rẹ̀ àmọ́ tilẹ̀ ń tọ́ lọ́hùn ẹ béèrè pé ṣé mo mọ ẹni tí wọ́n ń ta mọ́tò fún
ṣé wà lọ wà dé bá àkàrà ti Ọwọ́ ìfẹ́ jẹ́wọ́. Mo ti fẹ́ jẹ́wọ́ o. Ẹdún ẹ máa yìnbọn mo mọ̀ jẹ̀ǹdọ̀ ló kọ rẹ̀. Jẹ̀ǹdọ̀. So, kò sí wàhálà. Ṣé mo lè máa lọ lé báyìí? Ọwọ́ máa tẹ jẹ̀ǹdọ̀ yẹn. So, officer. Sir. Lọ tí mo ní sẹ́ fún mi. Move. Ẹ dákun. Move. Sarah. Irú ọmọ lélẹ̀. Sarah dídé jọ lóru olóòtú fóònù ẹ̀rín. Kí ló sọ? Fóònù ẹ̀rín. Fóònù ẹ̀rín. Ta ló wá ń pè é? Hello. Ẹ káàsán sir. Yes sir. Ẹ fẹ́ wá ṣe ìdúpẹ́ ní church wa. Ẹ jẹ́ sá láti bò sá. Ókè láti Èkó ń bí. Tí bá wá dé ní kí n júwe church mi fún yín, ó máa mi ṣọ́ọ̀pẹ́ máa mọ direction ibẹ̀ yẹn o. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ṣé mo lè júwe ilé mi fún yín so that tẹ́ bá ti wá máa lè mú yín lọ síbẹ̀. Okay sir. All right, máa text address fún yín sí. All right, sir. What's the problem, sir? All right. Yes, I test address safe. Oh, nìyẹn, àṣé important call ló ní. Dáa jí tó sùn kalẹ̀ bí wàá pé kíní. Mo kó rẹra ni kò easy. Ó yẹ kó rẹra. Fàájà náà wọra. Fàájà náà wọra. Only understand. OJA.